kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní àti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti múròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé olójú tẹ fún wò wá ojú náà ò ní fọ́ etí tẹ fún gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn lámú fún ti àsìkò yìí ṣáájú ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn ta àkókò yìí. Látàrí ìdìbò sí ipò gómìnà èyí tó máa wáyé ní ìpínlẹ̀ Èdó lọ́la òde yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pe gbogbo àwọn bàbá ìsàlẹ̀ inú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ti ìpínlẹ̀ Èdó láti gba àlàáfíà láàyè lásìkò tí ìdìbò náà ti bá lọ. Àwọn ọmọ gànfẹ́ kan ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ dáná sun ilé epo gómìnà ìpínlẹ̀ Enugu èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Pinnacle Oil ní ìpínlẹ̀ náà. Àwọn méjì kan rèé tí wọ́n ti bá ara wọn lọ́gbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn ìdígunjalè àti ìjínigbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé-ẹjọ́ májísírèètì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọwọ́ ti tẹ abilékọ kan báyìí tó pa ọmọ ìyálé rẹ̀ ní ìpínlẹ̀ Benue èyí tó jẹ́ ọmọ ọdún 3. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo wọn ló ti ṣe bẹ́ẹ̀ tẹ ọ̀daràn dírẹ́bà èyí tó ṣekú pa gbajúgbajà olóúnjẹ kan lákùrẹ́ níbi oṣù kan sẹ́yìn báyìí. Ní ti Biafra Nation Simon Ekpa òun ló tún ti fi ohùn léde pẹ̀lú àtẹ̀jáde tó fi síta lórí bí wọ́n ṣe ní ìkúnlọ́wọ́ àti àdúrótì láti ìjọba ilẹ̀ òkèrè lórí ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra náà. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà wáyé o. Látàrí ìdìbò yẹn sí ipò gómìnà ti ìpínlẹ̀ Èdó èyí tí yóò wáyé ní ọ̀la tí ń ṣe ọjọ́ 21 inú oṣù tá a wà yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe bẹ́ẹ̀ pé gbogbo àwọn bàbá ìsàlẹ̀ tí wọ́n jẹ́ inú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Èdó láti gba àlàáfíà láàyè lásìkò ìdìbò tó bá bẹ̀rẹ̀ lọ́la òde yìí. Látẹnu ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé èyún ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà ó sọ di mímọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló ti fi ohùn léde sí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Èdó lórí ètò ìdìbò èyí tí yóò wáyé ní ọ̀la yìí pàápàá jùlọ àwọn tó jẹ́ bàbá ìsàlẹ̀ inú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan àti àwọn olólùfẹ́ ẹgbẹ́ kọ̀ọ̀kan pẹ̀lú àwọn olólùfẹ́ àwọn gómìnà ìpínlẹ̀ náà kọ̀ọ̀kan tí wọ́n fẹ́ dìbò yàn. Ó tẹ̀síwájú nínú àlàyé ètò ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ó sọ di mímọ̀ wípé ààrẹ ni ó lu gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan nípínlẹ̀ náà lọ́gọ̀ọ́ ẹnu pẹ̀lú mọ́tò ṣe ń ṣe ìpolongo ìbò láìsí wàhálà kankan rárá láti bí ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sẹ́yìn. Ó ní kí wọ́n lo àkókò yìí láti tún fi lo àsìkò náà kí àlàáfíà tún lè jọba lọ́la òde yìí lásìkò tí ìdìbò náà tó bá ń wáyé ní ìtẹ̀síwájú. Ó ní òun mọ̀ dájúdájú wípé àjọ elétò ìdìbò ìyàn INEC ó ní wọ́n ti ṣiṣẹ́ wọn bí iṣẹ́ tí wọ́n sì ti gbáradì fún ètò ìdìbò ọ̀la yìí. Ó wá rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Èdó náà lásìkò tí ìdìbò bá ń lọ lọ́wọ́ kí wọ́n gba àlàáfíà láàyè. Ó ní bí wọ́n bá rí ohunkóhun tó fẹ́ dàbí ìjà àbí tó fẹ́ dàbí ìbínú níṣe ni kí wọ́n fi egun ètòlò kí wọ́n fi tó gbogbo ẹ̀ kí wọ́n sì jọ sọ̀rọ̀ náà nítùbínùbí kó má sí ìjà kankan rárá pé àwọn ènìyàn ìpínlẹ̀ Èdó àwọn gan oníwọ̀n ò sọ ẹni tí wọ́n fẹ́ nípò gẹ́gẹ́ bí gómìnà tuntun ti ìpínlẹ̀ Èdó náà. Àwọn ọmọ gànfẹ́ kan ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ dáná sun ilé epo gómìnà ìpínlẹ̀ Enugu. Ilé epo gómìnà ìpínlẹ̀ Enugu tí wọ́n pe orúkọ rẹ̀ ní Pinnacle ìyún ti gómìnà Peter Mbah ní ìpínlẹ̀ Enugu náà. Ó ní ìròyìn fi léde wípé àwọn ọmọ gànfẹ́ kan wọ́n wa ọkọ̀ Toyota Corolla wọ inú ilé epo náà ní ìjàmbá iná náà bá sì dún gbàmù. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe ilé epo ọ̀hún ló wà ní ojú òpópónà Agbani. Gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá
ìpínlẹ̀ Enugu náà Daniel Ndukwe ó sọ di mọ̀ wípé àwọn ti gbọ́ ìpè náà bẹ́ẹ̀ ni àwọn ṣe tètè tara ṣàṣà láti lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Ó ní ẹ̀mí ẹnikẹ́ni kò bá ìṣẹ̀lẹ̀ náà lọ ṣùgbọ́n ọkọ̀ mẹ́ta ó ní ó fi ara gbá ìṣẹ̀lẹ̀ ọ̀hún pẹ̀lú bọ́n sì tún ṣe sọ di mímọ̀ pé nínú ìwádìí tí àwọn ṣe ó ní láti jásí wípé ọkọ̀ kan tó ń yọ́jò ó ló fa ìdúgbàmù tí ilé epo náà tí ó fi jóná. Wàyí ó tẹ̀síwájú wípé ọ̀gá àgbà ọlọ́pàá ìpínlẹ̀ Enugu èyún Kanayo Nzuegbu ó ní ó ti sọ di mímọ̀ fún ẹni tó jẹ́ igbákejì rẹ̀ láti ṣe ìwádìí ọ̀rọ̀ náà fínífíní lórí kí wọ́n lè mọ ohun tó ṣokùnfà dídáná sun ilé epo gómìnà ìpínlẹ̀ Enugu náà èyún Peter Mbah. Àwọn méjì kan rèé tí wọ́n ti bá ara wọn lọ́gbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn ìdígunjalè àti ìjínigbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé-ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sí Ìyágànkù nílùú Ìbàdàn tí ń ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ló ti fi ọwọ́ òsì júwe ọgbà ẹ̀wọ̀n fún àwọn ọ̀daràn méjì kan báyìí èyí tí orúkọ wọn ń jẹ́ Sanda Umaru ẹni ọdún 22 àti Usman Yahya ẹni ọdún 28 pẹ̀lú ẹ̀sùn wípé wọ́n digunjalè wọ́n sì tún dúnkokò mẹ́mí àwọn ènìyàn pàápàá wọ́n tún jínigbé ní ìlú Ìbàdàn náà ti ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí àlàyé tẹ́ni tó jẹ́ agbèfọ́ba èyún Elisa Tẹ́láǹgì tó ṣe ó ní ọwọ́ bá àwọn méjèèjì yìí ní inú oṣù keje 30 ọjọ́ ní nǹkan bíi dédé agogo 2 òru ní abúlé kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Alágùntàn Ìgbọ̀pẹ́ tí ń ṣe ìlú Ìbàdàn gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe wọ́n ní àwọn méjèèjì yìí ó ní wọ́n lu arákùnrin kan tí wọ́n jí nǹkan ìní arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abubakar Umaru tí wọ́n sì tún jí Abubakar Umaru náà gbé nínú èyí tí wọ́n ti ń béèrè fún mílíọ̀nù lọ́nà 50 náírà kí wọ́n tó lè tú sílẹ̀. Ó ní ṣáájú kí wọ́n tó jí Umaru gbé ó ní wọ́n ti jí tẹlifóònù rẹ̀ yàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tí wọ́n sì tún jí òun náà gbé wọnú igbó lọ. Lẹ́yìn ìwádìí èyí tó gbọ̀ngbọ́n táwọn agbófinró ṣe níṣẹ́ ni wọ́n fi páńpẹ́ òfin mọ́ àwọn méjèèjì Sanda Umaru àti Usman Yahya yìí tí wọ́n sì ní wọ́n kọjú wọn sí ilé ẹjọ́ láti lọ gba ìdájọ́ òdodo lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ọ̀hún. Látàrí ẹ̀sùn yìí ó ní adájọ́ ilé-ẹjọ́ májísírèètì náà èyún arábìnrin M Ọlágbénró ó wá sọ di mímọ̀ wípé fún ìwádìí tó péye òun sún ìgbẹ́jọ́ wọn sí ọjọ́ 14 inú oṣù kọkànlá àmọ́ òun kò gba béèlì wọn kí wọ́n máa ń sọ lọ́gbà ẹ̀wọ̀n nínú èyí tí wọ́n ti lọ́ọ́ máa gbatẹ́gùn náà ṣáájú kí ìgbẹ́jọ́ náà kó tó wáyé. Ọwọ́ ti tẹ abilékọ kan báyìí èyí tó ṣe bẹ́ẹ̀ pa ọmọ ìyálé rẹ̀ ní ìpínlẹ̀ Benue. Àjọ civil defence ìpínlẹ̀ Benue ni wọ́n fọ páńpẹ́ òfin mú arábìnrin tó jẹ́ ẹni ọdún 17 èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Nguema Nkogowe gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe wọ́n sọ di mọ̀ wípé arábìnrin Nguema yìí ó ní ó jẹ́ ìyàwó kejì fún arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ngowe léyìí tó sì ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa ọmọ ọdún 3 èyí tí ìyá ọmọ náà kò sí ní ilé ọkọ rẹ̀ mọ́ gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe ọmọ ọdún 3 ọ̀hún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Vane Ngowe ó ní ó já sí wípé ìyá rẹ̀ kò sí ní ọ̀dọ̀ bàbá rẹ̀ tó sì fi ọmọ náà sí ilẹ̀ ní agbègbè tí wọ́n pè ní Ginde ní ìjọba ìbílẹ̀ Guma ní ṣe ìpínlẹ̀ Benue gẹ́gẹ́ bí àlàyé tẹni tó jẹ́ kọ̀mándáǹtì àjọ civil defence ìpínlẹ̀ náà ìyún Lára Ibitrus ó sọ dímọ̀ wípé arábìnrin náà olówó ìwà ẹ̀ṣẹ̀ yìí ní ọjọ́ 12 nínú oṣù kẹsàn-án ọdún tí a wà yìí nígbà tí àwọn olùgbé agbègbè náà kẹ́fìn ìwà náà wọ́n ní wọ́n pariwo síta nínú àlàyé tí wọ́n sì ṣe wọ́n ní arábìnrin ọ̀hún ló mú ọmọ kékeré ọdún 3 náà lọ sí oko láti lọ wá igi tí wọn yóò fi dáná nínú rẹ̀ ló ní ẹ̀mí èṣù ti gbé inú òun wọ̀ tó sì gbé ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ ara nínú ètò ti pa ọmọ ọ̀hún tó sì ju òkú rẹ̀ sí etí odò rírí tí wọ́n rí òkú ọmọ náà ó ní wọ́n fi gbé ta tí wọ́n sì lọ fi páńpẹ́ òfin mú àní tó jẹ́ kọ̀mándáǹtì náà wá ní pẹ̀lú ìwádìí àwọn lórí ẹ̀sùn náà àwọn yóò takọ́sọ rẹ̀ lọ sí àgọ́ àwọn agbófinró nínú èyí tí wọ́n ti lọ ṣe ìwádìí wọn fínífíní lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án ó sì sọ di mímọ̀ pé lẹ́yìn ìwádìí wọn ilé ẹjọ́ lọ́kàn tí wọn yóò ti lọ gba ìdájọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn arábìnrin
Nguema tó jẹ́ ẹni ọdún 17 ètò ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọmọ ìyálé rẹ̀ tó ń jẹ́ ọmọ ọdún 3 ti ìpínlẹ̀ Benue. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ni ó ti tẹ ọ̀daràn dírẹ́bà tó ṣe bẹ́ẹ̀ ṣekú pa gbajúgbajà olóúnjẹ ní ìlú Àkúrẹ́ tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Ondo. Ní bí oṣù kan sẹ́yìn báyìí ó ní a ti mú ìròyìn náà wá fún wa pẹ̀lú bí àwọn aṣekúpani agbanipa kan ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ dẹ́mi arábìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Debbie Adẹ́nẹ̀légbodò lẹ́ni tí wọ́n sọ di mímọ̀ wípé ó ń gbé ní agbègbè Ọ̀dà-Ròdù ní ìlú Àkúrẹ́ tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí ìròyìn náà tá a mú wa nígbà náà ní ṣe ni àwọn ènìyàn yìí wọ́n lọ ṣe àwẹ̀jẹwẹ̀mu pẹ̀lú arábìnrin tó di olóògbé yìí nígbà tó pé ẹni ọdún 54. Àlàyé tí wọ́n ṣe ni wípé arákùnrin tó jẹ́ dírẹ́bà tí ọwọ́ ṣẹ̀ṣẹ̀ tẹ̀ ń wò lójú móhùnmáwòrán yìí ó ní wọ́n ní ó jẹ́wọ́ wípé àwọn àti ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ òun àti ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ arábìnrin tó dolóògbé yìí tó pe orúkọ rẹ̀ ní Philip Emmanuel látàrí ẹ̀bùn olówó iyebíye èyí tí wọ́n gbé fún arábìnrin náà lásìkò tó ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí. Wọ́n ló wo àwọn lójú tí àwọn fi ṣe bẹ́ẹ̀ tí àwọn sì ṣe ikú pa arábìnrin ọ̀hún. Wàyí o Philip ló ti wà ni wọ́n ti gbé lọ sí ilé ẹjọ́ báyìí nínú ètí adájọ́ àgbà ilé ẹjọ́ ní ìpínlẹ̀ Ondo náà tó ti ní kí wọ́n lọ rèé fi sọ́gbà ẹ̀wọ̀n Olókùta èyí tó wà ní ìlú Ondo ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàyé wọ́n sọ di mímọ̀ pé dírẹ́bà tí ọwọ́ tẹ̀ yìí ó ní àwọn tí ń fi ọ̀rọ̀ wò náà lẹ́nu wò tó ní ó sì padà kọjú sí ilé ẹjọ́ tí ìwádìí àwọn tó bá ti fojú hàn tán. Ìròyìn ti Biafra Nation. Ẹni tí ó ń pe ara rẹ̀ ní Prime Minister orílẹ̀-èdè Biafra Simon Ekpa wọn ló tún ti ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ akin síta pẹ̀lú àtẹ̀jáde kan léyìí tó fi síta gẹ́gẹ́ bí wọ́n ṣe rí ìkúnlọ́wọ́ àti àtìlẹ́yìn láti ọ̀dọ̀ àwọn ìjọba ilẹ̀ òkèèrè. Simon Ekpa tó fi sójú òpó ayélujára X rẹ̀ nínú ètò ti sọ di mímọ̀ wípé ìgbésẹ̀ tí àwọn gbé báyìí ó ní láti lè mú kí ọjọ́ tí àwọn fi síwájú yẹ̀yún ọjọ́ kejì inú oṣù kejìlá ọdún tá a wà yìí tí àwọn pinnu láti kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà kó lè wá sí ìmúṣẹ. Ó ní gbogbo akitiyan àti ìgbìyànjú ó ní àwọn tí ń ṣe pẹ̀lú bí Èdùmàrè sì tún ṣe wà pẹ̀lú àwọn báyìí. Àwọn tí ń rí ìkúnlọ́wọ́ gbà látọ̀dọ̀ àwọn ìjọba ilẹ̀ òkèèrè bíi ìjọba ilẹ̀ Amẹ́ríkà gẹ́gẹ́ bí ó ṣe ń fi àwọn fọ́nrán kọ̀ọ̀kan nínú èyí tí wọ́n ti ń ṣe ìpàdé tí ó sì yọrí sí èyí tí ó sọ wípé àwọn dùnnú sí ọ̀hún. Nínú ọ̀rọ̀ rẹ̀ tó tún sọ ó ní àwọn kọ lẹ́tà ìta gbangba sí gbogbo àwọn tó jẹ́ ọmọ Ìgbò tí wọ́n wà ní ilẹ̀ tán wà nínú ẹgbẹ́ òṣèlú tán jẹ́ ìkàn kọ̀ọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan wípé kò sí ní tó orílẹ̀-èdè Nàìjíríà fẹ́ dà fún wọn kí wọ́n parapọ̀ kí wọ́n jẹ́ ìpè àwọn lásìkò tí àwọn nílò wọn báyìí. Ó ní bí àwọn bá padà gba ilẹ̀ Biafra náà tán tí wọn kò sì ṣe ìkúnlọ́wọ́ fún àwọn ó ní ìjìyà rẹ̀ padà bọ̀ wá jẹ wọ́n torí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wà yìí kò sóhunkóhun tó fẹ́ dà fún wọn torí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ní ìjọba apanimáyọ̀dà gẹ́gẹ́ bí Simon Ekpa kò sì sọ síta. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó lọ ẹ gbọ́ kókó tá a mẹ́nubà lẹ́ẹ̀kan sí i. A ní látàrí ìdìbò tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ Edo lọ́la òde yìí níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ wípé kí gbogbo àwọn bàbá ìsàlẹ̀ inú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan kí wọ́n gba àlàáfíà láàyè ní ìpínlẹ̀ ọ̀hún. Àwọn ọmọ gànfẹ́ ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n dáná sun ilé epo gómìnà ìpínlẹ̀ Enugu. Àní àwọn méjì kan ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n bára wọn ní ọgbà ẹ̀wọ̀n látàrí ẹ̀sùn ìjínigbé àti ìdigunjalè tí wọ́n fi kàn wọ́n nílùú Ìbàdàn tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọwọ́ tẹ abilékọ èyí tó ṣe bẹ́ẹ̀ pa ọmọ ìyálé rẹ̀ tó jẹ́ ọmọ ọdún 3 ní ìpínlẹ̀ Benue. Àmọ̀wáṣẹ́tì gbẹ̀yìn pé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ni ó ti tẹ ọ̀daràn dírẹ́bà tó ṣekú pa gbajúgbajà olóúnjẹ ní ìlú Àkúrẹ́ tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Ondo. Ní ti Biafra Nation Simon Ekpa àwọn ló ti sọ di mọ̀ wípé àwọn ti rí àtìlẹ́yìn àti ìkúnlọ́wọ́ àwọn ìjọba ilẹ̀ òkèèrè gbà kí gbogbo àwọn tán jẹ́ ọmọ Ìgbò nù ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan Nàìjíríà kí wọ́n rore ṣáájú kí ọjọ́ tó lọ mọ́ gbogbo wọn lọ́wọ́. Kò ní jù báyìí lọ fún ti àsìkò yìí títí dìgbà tá a tún máa padà mú ìròyìn míì wá fún wa. Ẹ má gbàgbé láti bá wa like, comment, subscribe sórí ìkànnì yìí èyí tá a ti kà tó jẹ́ ti ń jù
ẹ bá fi sínú comment section kẹ́ lè máa rí ká tún lè mọ ibi tó kù tá a gba ọ̀nà náà gbà nípa ìròyìn Ajaabale tá a mú wá fún wa títí dìgbà orúkọ tèmi kò yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni a kú àlàáfíà.